ká má fojú sunkún ọmọ wa o. Ó yá o, gbogbo wa la ó dàgbà o. 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 Ọwọ́ ọmọdé ò tó pẹrẹpẹ. Àgbà alágbowó kéńgbè. Iṣẹ́ tí àgbà bá bí ọmọdé kó má ṣe kọ̀ mọ́. Gbogbo wa la níṣẹ́ tí a jọ ń gbé fúnra wa. Ètò ní ètò wa ètò ọmọdé ló lórí àwọn àgbà lórí ìtọ́ tuntun gorí afẹ́fẹ́. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Gbogbo ọjọ́ ìṣẹ́gun ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ ni ètò àwa ògo ọ̀la máa ń wáyé. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Àwọn ọmọdé ti wà ní ìkàlẹ̀ láti wá kọ́ ọgbọ́n kan tàbí èkejì. Ọmọdé yìí ni yóò dàgbà lọ́la. Ẹ má rẹ̀ wá jẹ ẹ̀tọ́ wa ní lábẹ́ òfin. Ètò wa lélẹ́yìí ẹ má bà wá jù. Ẹ̀yin ẹlẹgbẹ́ wa nílé ẹ farabalẹ̀ kẹ́ máa bá wa ká lọ. Ọmọdé ló lórí. Ká má fojú sunkún ọmọ wa o. Ó yá o, gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rówó lọ ká tó yí èrè ìbọn. Ká dàgbà àdàkà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fi tàn balẹ̀. Ó yá orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan o. Orúkọ tèmi ni Gbádégẹṣin Màfúsọ. Orúkọ tèmi ni Adélékè Anna. Orúkọ tèmi ni Ismail Mustapha. Orúkọ mi ni Yọlá Emmanuel. Orúkọ mi ni Yọlá Precious. Orúkọ mi ni Akẹ́lákin. Orúkọ mi ni Akẹ́lá Ayọ̀mídé. Orúkọ mi ni Adémọ́lá Susan. Orúkọ mi ni Ajíbádé Deborah. Orúkọ mi ni Ọ̀jọ̀lábí Gladys. Orúkọ mi ni Àjàgbé Emmanuel. Orúkọ mi ni Awolọ́lá Lydia. Orúkọ mi ni Olúwadámiláre Mercy. Orúkọ mi ni Adégòkè Bright. Orúkọ mi ni Salaudeen Ilyas. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Ẹ jẹ́ ká kọ́ńsídà ipò àwọn àgbà o. Àmọ̀pẹ́yìn ló ń dàpọ̀ ṣùgbọ́n ká máa rántí. Ká lè lẹ́mí kíkún ẹ̀dìyẹ ló yẹ̀yìn. Àgbà ló lọ́gbọ́n, àwọn náà mòye. Wọ́n sì lọ́rọ̀ níkù nínú ẹbí gbogbo. Àwọn náà ń dìlé mu, àwọn náà ń dìlé mu. Ilé ayé dùn Èdùmàrè fún wa ní mọ̀nà. Kárówó ló gbà kátàgbà wọn ṣe. How true and very untold. You and I walking on the streets of gold. Oh, Jah, give us the faith. Orí ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tàn. Òun ni ẹ já sí báyìí níbi gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí ìrọ̀lẹ́ òní. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fi tàn balẹ̀. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi o tí mo sì jẹ́ atọ́kùn ètò ọmọdé ló lórin àwọn àgbà lónìí tàn. Ẹ̀yin àgbà ẹ̀yin lẹ́ni tàn, àwa ọmọ kékeré tá a lórin àwa láwà nínú yàrá agbára níbí yìí tá a bá fi ọmọ kékeré wí. Ẹ̀yin àgbà tẹ́ wà lákòdì yìí o, ẹ fi àgbà ẹ fi gbà o, ká lè kọ́ra wa ní ẹ̀kọ́, ká lè kọ́ra wa lọ́gbọ́n, ká sì lè mọ̀ bí àwọn ọmọ kéékèèké bí wọ́n ṣe ń ronú sí. Àwọn àgbà bọ̀ wọ́n ní ó bá ọmọ kékeré lọ́nà ó fọ̀rọ̀ lọ, bírú wọn bá gbọ́n léwe kò ní gbọ́n lágbà. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fi tàn balẹ̀.
orí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn òun ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ yàrá agbára kún bìbà ojú àwọn ọmọ ọ̀hún ó sì gúnrégé inú mi dùn láti rí yín ní ìrọ̀lẹ́ òní o. báwo lọ́lùdé? ó dùn. ṣé ọlùdé ń ṣe dáadáa? bẹ́ẹ̀ni. sáwọn òbí yín wọn já yín lè kánná? bẹ́ẹ̀ni. ó yẹ pàtẹ́wọ́ fáwọn òbí yín lé. oúnjẹ tẹ́ ń jẹ lásìkò yìí ó pọ̀ ju èyí tẹ́ ń jẹ ńgbà tẹ́ ń lọ sùkúù lọ ṣérọ́ ni àbóòtọ́? òótọ́. ó yẹ pàtẹ́wọ́ fáwọn òbí yín lẹ́ẹ̀kan sí. ẹ pàtẹ́wọ́ fún iléeṣẹ́ Ship FM. ẹ pàtẹ́wọ́ fún ọ̀gá wa Ajíbádé. ẹ tún pàtẹ́wọ́ fún bàbá wa Ọlátúndé Ọládòkun. ẹ pàtẹ́wọ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí. ẹ pàtẹ́wọ́ fúnra yín o. ọmọdé lólórin. àwọn Àgbàlónìtàn. àwọn gba àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè alálàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. How good and how blessed it will be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Oh Dara, for you and I to see that age. Oya o, gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká kọ́ńsídà ipò àwọn àgbà o. Àmọ̀pẹ́yìn ló ń dàgbà ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́mìí kíkún ẹ̀dìyẹ ló yẹ̀yìn. Àgbà ló lọ́gbọ́n àwọn náà mòye wọ́n sì lọ́rọ̀ ní kò nínú ẹbí gbogbo. ọmọdé lólórin. àwọn Àgbàlónìtàn. ọmọdé lólórin. àwọn Àgbàlónìtàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbò fìtọ̀ balẹ̀. ẹ̀yin náà lọ sójú òpó ayélujára kẹ́ẹ̀tẹ̀ Ship 89.1 FM ẹ lè máa wò wá kétékété ẹ rí ojú àwọn ọmọ àwọn ògo wẹrẹ ọ̀la yìí bí ojú wọn bí inú wọn ṣe dùn tí bí ojú wọn ṣe rí tí inú wọn sì ń dùn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọba àkọ́dá ayé àbí ẹni ọba sákòníkò náà ni àbájáyé àwọn ògo wẹrẹ yìí àwọn náà sì ní ọjọ́ ọ̀la wa nǹkan tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kékeré kúrò ní ìdí nǹkan ọ̀hún àwọn àgbábọ̀ wọn ní kinní ọ̀hún kò ní pẹ́ parun o púpọ̀ nínú àwọn ògo wẹrẹ yìí láàrí ẹni tí ń gbóhùn sáfẹ́fẹ́ nínú wọn láṣẹ Ìdùmarè tí ògo wọn yóò sì la àgbáyé já. tó ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn òun ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ ẹ sì tún lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé ayélujára kẹ́ẹ̀tẹ̀ abẹ́rẹ́kérésò ẹ lè tẹ abẹ́rẹ́kérésò sójú òpó ayélujára kájọ máa wúra wa kétékété bí ìran lórí ètò tòní kí ni ìtàndòwe tí ẹ mú wá fún àwọn ẹlẹgbẹ́ yín lónìí. kí lẹ pè é o. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ni ó lẹ́yìn rẹ̀. ń gbọ́ o. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ni ó lẹ́yìn rẹ̀. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ní kẹ́yìn rẹ̀. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ní kẹ́yìn rẹ̀. òun ni ìtàndòwe tí a mú wá fún àwọn ẹlẹgbẹ́ wa nílé ní òní yìí òní náà ní ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2025 láṣẹ Ìdùmarè a ó jọ parí oṣù yìí ni o a ó sì jọ parí ọdún yìí láyọ̀ àti àlàáfíà kí lẹ ti pè ìtàndòwe tòní. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ní kẹ́yìn rẹ̀. ìlà tó wù mí ni wọ́n kọ kòtò bojú ní kẹ́yìn rẹ̀ òun ni ìtàndòwe tí a mú wá fúnra wa lórí ètò ọmọdé lólórin àwọn Àgbàlónìtàn fún tàlẹ́ òní ṣùgbọ́n ẹ jẹ́ á ṣe báyìí kó tó di pé a wọnú ìtàndòwe tòní gan sàn ẹ jẹ́ á kọ́kọ́ lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa náà ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́
Alfa Rasak ọkọ̀ ẹlẹ́hà tí wọ́n wà ní Ajélanwa area ní Sàngótẹ̀ ní ìlú òkè o. Wọ́n ń ké sí gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ní èso láà nílé, èso láà bóyá èyí pípa tàbí èyí tí ẹ̀ tí ì pa, ẹ wá fẹ́ tà á, ẹ wá ń wòye wípé níbo lẹ ti fẹ́ ta èso láà yín. Ìrọ̀rùn ló bá dé o. Iléeṣẹ́ Alfa Rasak ọkọ̀ ẹlẹ́hà tí wọ́n wà ní Ajélanwa area wọ́n ń bá ní ra èso láà, owó gọbọi ni wọ́n fi rà á, kódà wọn ò ní fi igbá kan bọ̀ kan nínú, wọn ò sì nílò yín ní jìbìtì lábẹ́ bó ṣe lè kó mọ́. Scale ni wọ́n fi wọ́n, nǹkan tó bá gbé jáde òun náà ni owó tí ẹ ó gbà. Wọ́n sì tún bá ní ra èso mọ̀ríńgà, bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ ni bí a ṣe lè gbin èso láà tàbí èso mọ̀ríńgà yìí. Ẹ máa gbé bọ̀ wá sọ́dọ̀ wọn kí wọ́n bá yín rà á, wọ́n sì tún kọ́ ni bí a ṣe lè gbin àwọn nǹkan wọ̀nyí. Ẹ má wá gbàgbé o, èso láà èyí tó bá hù lórí àkìtàn kọ́ ni wọ́n ń rà o, èyí tí wọ́n gbìn tó jẹ́ titi agric òun ni wọ́n ń rà ní iléeṣẹ́ Alfa Rasak ọkọ̀ ẹlẹ́hà. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni ká ẹ máa pè wọ́n sí 081 36 87 56 48 081 36 87 56 48 tàbí 090 90 57 98 04. Òun ni ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó já sí ọ̀dọ̀ Alfa Rasak ọkọ̀ ẹlẹ́hà. Ìjọ àgbà o, ìjọ àgbà o, olóyin mọ́mọ́, a ó dàgbà o, a ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o, a ó dàgbà gbogbo wa la ó dàgbà o, a ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o. Ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. Ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà òbí tàn balẹ̀. Ìtọ́dọ̀wé wa tòní òun ni ìlà tó wù mí ni wọ́n kọ kòtòǹbòjú ní kẹ́yìn rẹ̀. Ìlà tó wù mí ni wọ́n kọ kòtòǹbòjú ní kẹ́yìn rẹ̀. Òun ni ìtọ́dọ̀wé wa fún títí ìrọ̀lẹ́ òní. Ní ìgbà kan. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀, ìgbà kan olórí ayé gbó. Ní ayé àtijọ́, kí àwọn òbí ọmọ kí wọ́n tó kọ ìlà fún ọmọ kékeré, wọn a máa bi Ifá léèrè ọ̀rọ̀ wò, torí pé Ifá ni atọ́nà àwọn bàbá wa àti àwọn ìyá wa láyé àtijọ́. Kí ọmọ tó ṣe ohunkóhun, wọn ó bi Ifá léèrè wò yìí pé ṣé nǹkan tá a fẹ́ ṣe fún ọmọ yìí ṣé ó tọ́ ká ṣe tàbí kò tọ́ ká ṣe. Ìdí rèé tí wọ́n fi ń bi Ifá léèrè ní ayé àtijọ́ yìí. Kí òbí ó tó kọlà fún ọmọ wọn, wọn ó bi Ifá léèrè yálà bóyá kí wọn ó kọ ìlà náà ni tàbí kí wọn ó má kọ. Ní àkókò yìí ni àwọn òbí kan wọ́n bí ọmọkùnrin kan. Ìlú tí wọ́n ti bí ọmọkùnrin yìí ni wọ́n sọ yé pé ó wà ní etí ìlú Ọ̀fà Ẹ̀rin Ilé ni wọ́n ní wọ́n ti bí ọmọdékùnrin yìí. Nígbà tí à ń wí yìí, Ẹ̀rin Ilé ó sì wà ní etí ìlú Ọ̀fà. Wọ́n ní nígbà tí wọ́n bi Ifá léèrè wípé ṣé káwọn ó kọ ìlà yìí fún ọmọkùnrin tí àwọn bí àbí kí àwọn má kọ fún. Ifá sọ̀rọ̀ o.
ẹ pé kí ni Ifá wí. Ifá ó sọ pé kí wọn ó má ti kọ ìlà fún ọmọ, kí wọn ó má ti kọ ìlà fún ọmọkùnrin tí wọ́n bí yìí pé kí wọn ó sì ṣe sùúrù díẹ̀ sí dìgbà tí ọmọ yìí tó bá wù ú láti kọ ìlà fún ara rẹ̀. Ọ̀rọ̀ yìí ni Ifá sọ. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà. Gbogbo wa la ó dàgbà o. 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 Èrè yá o. Èrè àgbà o. Èrè àgbà o. Ijó yá o. Ijó àgbà o. Ijó àgbà o. Olóyin mọ́mọ́. A ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà. Ọmọdé lólórin. Àwọn Agbalonitan. Ọmọdé lólórin. Àwọn Agbalonitan. Tọmọdé bá kọyín àná. Àwọn Agbalonitan balẹ̀. Níbo la bá ìtàn dòwe tòní dé? pé tó bá wọ ọmọ ìgbé kó wá. Ta ló fẹ́ bá mi sọ̀rọ̀? Ọ̀ya Precious kí ni níbo la bá ìtàn dòwe tòní dé? Ibi tí Ifá ti sọ pé. Níbi tí Ifá ti sọ pé kí ni? Mustapha. Ibi tí Ifá ti sọ pé ìgbà tó bá wù ní kó tó kọlà. Ibi tí Ifá ti sọ pé ìgbà tó bá wù ní kọmọ ní tó kọlà. Anna. Níbi tí Ifá ti sọ fún pé ibi tí Ifá ti sọ fún àwọn ìyá rẹ̀ pé ìgbà tó bá wù ní kó tó kọlà. Susan. Níbi tí Ifá ti sọ fún ẹ pé kí wọ́n ṣe sùúrù pé nígbà tí ó bá wù ní kó tó kọlà. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ifá níbi tí a bá ìtàn dòwe tòní dé ni wípé níbi tí Ifá ti sọ yé pé ìgbà tó bá wu ọmọdékùnrin náà ni kó tó kọlà kí wọ́n má kọ ìlà fún. Ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, bẹ́ẹ̀ ni ọdún ń gorí ọdún o. Ọmọ yìí dàgbà, ó sì dàgbà débi wípé ó bàlágà. Tí wọ́n bá sọ pé èèyàn bàlágà, kí ni ìtumọ̀ rẹ̀? Ó ti dàgbà tó bá o. Bí irú ta ni Elias sún síwájú. Ó ti dàgbà tó fẹ́yàwó. Hey! Ó ti dàgbà tó ti ka skul tẹ́. Ta ló fẹ́ sọ fún wa? Lydia. Ó ti dàgbà láti. Ó ti dàgbà tó ti fẹ́ fẹ́yàwó. Emmanueli. Ó ti darúgbó. Hey! Tí wọ́n bá sọ pé èèyàn bàlágà, òun ni wípé ó ti kúrò ní ọmọ kékeré. Tí ó ti ju irú yín lọ. Ó ti yé yín? Bẹ́ẹ̀ni. Ó ti ju irú yín lọ. Ó ti bàlágà. Ẹni tó bá ti bàlágà ó ti ju irú yín lọ. Irúfẹ́ àwọn àgbàlagbà ẹ ti mọ irú àwọn ẹ̀gbọ́n yín tó ti dàgbà ju irú yín lọ. Bẹ́ẹ̀ni. Irú wọn òun ni ẹni tó ti bàlágà. Tó gẹ́gẹ́ bí ìtàn dòwe tòní, ó sọ fún wa wípé ìgbà tí ọmọdékùnrin yìí tó ti bàlágà ló bá di lọ́jọ́ kan o, ló bá mórílé ilé olóòlà fún ara rẹ̀. Ó ní ìgbà tó dé ọ̀dọ̀ bàbá olóòlà, ó sì sọ fún bàbá olóòlà wípé òun fẹ́ kọ ìlà. Ìgbà tó sọ fún bàbá olóòlà wípé òun fẹ́ kọ ìlà, àwọn olóòlà bá bi léèrè wípé irú ìlà wo ló fẹ́ kọ. Ó ní ìlà tí òun fẹ́ kọ ni kòtòǹbòjú. Kòtòǹbòjú, ó ní bẹ́ẹ̀ ni. Ó sáà sọ yí pé kí wọ́n kọ ìlà kòtòǹbòjú fóun. Báyìí ni
bàbá olólà kò ṣe méní kò ṣe méjì o ló bá kọ ìlà kòtòǹbòjú fún un. ọmọ yìí bá padà sílé. ìgbà tó délé o àwọn òbí rẹ̀ bá rí ìlà yìí ní ẹ̀kẹ́ ọmọ wọn. inú bí wọn. ta ló bá ọkọ ìlà yìí? ó sọ fún wọn pé bàbá olólà ni. ìlà tó kọ yìí ìlà ẹrú ni. ìlà ẹrú ni ìlà tó kọ yìí. ní ọ̀rọ̀ yìí bá di iṣu àtàyànyàn. ó di iṣu àtàyànyàn o. báyìí ni wọ́n bá kó ẹjọ́ ó di ilé ọba. ìgbà tí wọ́n dé ilé ọba, ọba bá sọ yìí pé kí wọ́n pe bàbá olólà tó kọ ìlà wá. wọ́n pe bàbá olólà tó kọ ìlà, ó jókòó. bẹ́ẹ̀ ni wọ́n pe ọmọ tó gbé ara rẹ̀ lọ sí ilé olólà, wọ́n pe òun náà kalẹ̀. àwọn òbí àti gbogbo àwọn ìlú ni wọ́n bá bi wọ́n léèrè ọ̀rọ̀. bàbá olólà ní òtítọ́ ni ọmọ yìí wá, ó sì ti dàgbà débi tó yẹ pé ó lè ronú fúnra rẹ̀. àwọn ènìyàn ti wò wá lójú òpó ayélujára. mo rí Súnkànmí Àtinúkẹ́, wọ́n ní àwọn wò wá láti ìlú Ṣakí. Tajudeen Alábí, ẹ ṣeun tí ẹ̀ ń wò wá o. Mayegun Ridwan, wọ́n ní ẹ kú ètò. Àjàgbédúpẹ́ olówó òkèrè, àwọn náà ń wò wá. Tiamiyu Abdullahi, àwọn náà wọ́n ń wò wá. ẹ bá wa láìkì ẹ̀, ẹ bá wa fọ́lù ẹ̀, ẹ jẹ́ kó rìn jìnnà gan sàn án. ẹ fi àtẹ̀jíṣẹ́ yín. àwọn èèyàn sì ti pọ̀ lójú òpó ayélujára Ship 9.1 FM. kódà àwọn èèyàn ti pín káàkiri, ó ti pọ̀ rẹpẹtẹ o. Yusuf Fọlárànmí, wọ́n dáwọn ń wò wá láti ìlú Ọ̀jẹ̀ Òwòdé. Ọlágbénró Táíwò Ọlámídé, ẹ ṣé o. bẹ́ẹ̀ ni ẹ̀bùn Olúwapẹ̀lómi Ọlámilékan Sàrò, ẹ ṣé o. gbogbo ẹ̀yin tí ẹ ti wò wá, ẹ máa bá wa, ẹ jẹ́ kó máa rìn jìnnà. ìtìsí olórí ọlọ́jọ́ ìbí Olúwaṣeun, àwọn náà wọ́n bẹ̀ẹ̀ tí wọ́n ń wò wá. níbo la bá ìtàndòwe tòní dé? níbi tí wọ́n ti kọjá lọ́lé ọba. ta ló ń bá wa sọ̀rọ̀? Emmanuel. níbi tí wọ́n ti kó ẹjọ́ lọ ilé ọba. wọ́n kó ẹjọ́ lọ sí ilé ọba. ní ọba bá bi wọ́n léèrè ọ̀rọ̀ wò. bàbá olólà sọ yìí pé ọmọ yìí ló gbé ara rẹ̀ wá, ó mú ara rẹ̀ wá, ó sì sọ pé òun fẹ́ kọlà. ó sì ti tójú bọ́, ó ti dàgbà débi tó lè ronú fúnra rẹ̀, ó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì. ǹjẹ́ ìlà wo ló fẹ́ kọ? ó ní òun fẹ́ kọ kòtòǹbòjú. làwọn ṣe dá alágbálẹ̀ o, táwọn sì kọ ìlà fún un. ìlà ó wà ní kòtòǹbòjú, ó jẹ́ ìlà ẹrú. ìdí ọ̀rọ̀ rèé o. kábíyèsí ní kábíyèsí bá ní ìlà tó wù mí ni wọ́n kọ kòtòǹbòjú ní kẹ́yìn rẹ̀. láti ìgbà yìí ní ìtàndòwe yìí ló ti bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá. ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀. ká tó sí ojú òpó kalẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa nílé, ẹ jẹ́ ká bomila díẹ̀ náà. ìgbà tá a bá padà dé, ẹ máa ronú sí o. ẹ̀yin tẹ́ wà nù yàrá agbára, ẹ máa ronú sí i. ọgbọ́n tó bá kọ́ yín ṣe ti gbọ́. ijó yá o, ijó àgbà o, ijó àgbà o, olóyin mọ́mọ́, àwòdà àgbà o, àwòdà àgbà o, wàlà àwòdà àgbà o, àwòdà àgbà o, wàlà àwòdà àgbà o, àwòdà àgbà o, wàlà àwòdà àgbà o, wàlà àwòdà àgbà o. ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fi tàn balẹ̀. orí ètò yín, ètò wa, ètò ọmọdé ló lórin àwọn àgbà ló ní tàn, òun ni ẹ já sí. ètò náà ló ń lọ lórí ẹ̀rọ agbàgbé lọ́wọ́lọ́wọ́. onílé iṣẹ́ ńláńlá, olókoòwò kéékèèké, ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá. ẹ jẹ́ ẹ bá wa dòwò pọ̀, ká jọ fi ọwọ́ sowọ́ papọ̀
kájọ sóhun gbogbo kó lè nítumọ̀ ẹjá bá yín polówó ilé iṣẹ́ yín lórí ètò ọmọdé lórin àwọn Àgbàlónìtàn owó kékeré báyìí náà lẹ́sàn ẹ ó sì rí wípé ẹ ó tà ẹ ó jèrè ẹ sì fi èrè jẹ̀kọ láṣẹ Ìdùmarè. àmín o. ká sí ojú òpó kalẹ̀ ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà nínú yàrá agbára ẹ fẹ́ kí n bi yín pé ọgbọ́n kí ló kọ́ yín ẹ ti ń fọkàn ṣàdúrà pé kọ́lọ́run jẹ́ ó gbàgbé àbí ń gbàgbé ọ̀ya orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan àti ọgbọ́n tó kọ́ yín. orúkọ tèmi ni gbádégàn ṣìmọ̀ fúnṣọ ó kọ́ wa pé ká máa gbọ́nrín. ta ni ò gbọ́ràn níbi ìtàndòwe yìí Mọ̀fúsọ́ ta ni ò gbọ́ràn níbi ìtàndòwe yìí sógbà àtẹ́wọ́ kan orúkọ tèmi ni Adélékè Àná ó kọ́ wa wípé kí a máa ní ìfarabalẹ̀. ta ni ò ní farabalẹ̀ níbi ìtàndòwe yìí. àwọn òbí ọmọkùnrin. àwọn òbí ni ò ní farabalẹ̀ àtẹ́wọ́ kan. orúkọ mi ni Ismail Mustapha ó kọ́ wa kí nǹkan dábàá ṣe ká fi tó àwọn àgbà létí. nǹkan tá a bá ṣe ká fi tó àwọn àgbà létí ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Yọlá Emmanuel ó kọ́ wa pé ká máa fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà. ká máa fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà ta ni ò fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà níbi ìtàndòwe yìí. ọmọ kékeré wo. ọmọ tó lọ kọ ìlà. ọmọ tó kọ ìlà ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Ọlá Ìpẹ́jọs látò. orúkọ mi ni Ọlá Ìpẹ́jọs ó kọ́ wa pé ká máa sọ fún àwọn òbí wa ká tó máa ṣe nǹkan. ká sọ fún àwọn òbí wa ká tó ṣe nǹkan ta ni ò sọ fún òbí rẹ̀ kó tó ṣe nǹkan bíi ìtàndòwe yìí. ọmọ tó bí. ọmọ wo ọmọ sẹ́mi àbí kí ló pé. ọmọ kékeré sọ bí. ọmọ tó bí. ọmọ tí wọ́n bí ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Akọ́látòyìn ó kọ́ wa pé ká máa gba ìmọ̀ràn ká tó ṣe nǹkan. ká máa gba ìmọ̀ràn ká tó ṣe nǹkan ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi Akínọlá Ayọ̀mídé ó kọ́ wa pé ká má máa ṣe tinú mi ní ṣe. ká ṣe kí ni. ká má máa ṣe tinú mi ní ṣe. ká má máa ṣe tinú mi ni wọ́n ṣe ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ tèmi ni Adémọ́lá Susan ó kọ́ wa pé ká máa farabalẹ̀ ká tó máa ṣe ohun tí a bá fẹ́ ṣe. ta ni ò farabalẹ̀ ń bè ìtàndòwe yìí. ọmọ tí wọ́n bí. lọ́nà wo ni ò fi farabalẹ̀ Susan. torí pé ó kọ ìlà kòtòǹgbòjú. ó kọ ìlà kòtòǹgbòjú ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Deborah láti lókè ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ lórí kókó ohun tí a bá fẹ́ ṣe. ìlú wo làwọn yòókù ti wá ìgbà tí wọ́n wá láti ìlú òkè o. ìlú wo làwọn yòókù ti wá Deborah láti Ṣakí àbí láti Ìbàdàn kí ló pé o kí ló sọ pé kọ́ ọ. ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ lórí kókó ohun tí a bá fẹ́ ṣe. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Ọ̀jẹ̀lábí Gladys ó kọ́ wa pé nǹkan tá a bá ṣe ká máa gba ìmọ̀ràn ká tó máa ṣe. ká máa gba ìmọ̀ràn ká tó máa ṣe nǹkan tí a bá fẹ́ ṣe ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Salaudeen Ilyas ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ ká tó ṣe nǹkan. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Adégòkè báyìí ó kọ́ wa pé kí a máa sọ ìkẹta bá fẹ́ ṣe fún àwọn òbí wa. ta ni ò sọ nǹkan tó ṣe fún àwọn òbí rẹ̀ ń bè ìtàndòwe yìí. ọmọ tó lọ kọlà. ọmọ tó kọlà ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi Olúwadámiláre Mẹ́sì ó kọ́ wa pé ká má máa ṣe tinú mi ní ṣe mọ́. ẹ pàtẹ́wọ́ fún un. orúkọ mi ni Awolọlá Lídíà ó kọ́ wa pé ká máa fi ara balẹ̀. ká máa farabalẹ̀ ká farabalẹ̀ àgbà tí ò farabalẹ̀ yóò fara gbégbá ẹ pàtẹ́wọ́ fún o. orúkọ mi ni Àjàgbé Emmanuel ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ ká tó máa ṣe nǹkan. ẹ pàtẹ́wọ́ fún un. tó ní báyìí
tá a bá wojú aago wa láti ìkànnì wa níbí aago 7 ó ti lù kógó aago 7 ó ti ro kógó báyìí láti ìkànnì wa níbí yìí ká sí ojú òpó kalẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa nílé ẹ̀yin ẹlẹgbẹ́ wa ó yá o àwọn òbí wa ti ra ẹ̀rọ káàdì sórí fóònù wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ká gbọ́ ohùn àwọn ẹlẹgbẹ́ wa ọjọ́ mẹ́jọ là ń gbóhùn ara wa káàkiri ìlú káàkiri ìletò tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé a sì tún ti wà lórí ètò ọ̀hún báyìí láti gbọ́ ohùn àwọn ẹlẹgbẹ́ wa àwọn ọmọ kéékèèké ọmọdé la pè a ò pàgbà lágbà 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 ọmọdé la pè a ò pàgbà lágbà. ìyẹn ni wípé ẹ̀yin òbí wa ẹ fi fóònù yín kẹ́ ẹ fi pè wá kẹ́ ẹ sì gbé fún ọmọ yín Bọ̀dátúndé Rìwáyà ní ìlú Òkè o ẹ fi fóònù yín pè wá kẹ́ ẹ gbé fún Ùtùmánù ohùn ọmọ kékeré la fẹ́ gbọ́ bàbá Wòlé Adéwùmí ní ìlú Ìlérò ẹ fi fóònù yín pè wá o bẹ́ẹ̀ ni bàbá Gbógà ẹ gbé fóònù fún Àánú àti Tósìn o kí a fẹ́ gbọ́ ohùn wọn 070 47 7000 64 070 47 7000 64 070 47 7000 64 òun ni ojú òpó tí ó já sí ibí yìí ọmọdé òun la fẹ́ gbóhùn rẹ̀ tó bá ti jóhùn àgbàlagbà tó kọ̀ǹpútà ó ti dá a mọ́ o ọmọdé ló lórin. àwọn àgbà ló nìkan. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀ ọmọ kékeré. ọmọ kékeré. ń gbọ́ àgbàlagbà ní sọ̀rọ̀ yá àbọ̀ ọmọ kékeré ẹ̀yin ọmọ. ọmọ kékeré ni àbágbàlagbà. tó ọ̀yà o à ń gbọ́ o orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. orúkọ mi ni Adépọ̀jù Ẹflí láti ìlú Òkè o. ọgbọ́n kí ló kọ́. ó kọ́ wa pé kí a máa ronú jinlẹ̀ dáradára kí ó tó di pé a ó ṣe nǹkan. ká ronú jinlẹ̀ dáradára ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64 ọmọdé ló lórin. Agbalonitan. Orúkọ mi ni Táíwò Esther dára sí mi. Ilé-iṣẹ́ zip kò ní bàjẹ́ o. àmín. Ó kọ́ wa pé ká máa gba ìmọ̀ràn. ó kọ́ wa pé ká máa gba ìmọ̀ràn lọ́wọ́ àgbàlagbà ẹ pàtẹ́wọ́ fún un. ẹ jẹ́ ká kọ́ńsídà ipò àwọn àgbà o àmọ̀fẹ́yìn ló ń dàpọ̀ ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́mìí kíkún ẹ̀dìyẹ ló yẹ̀yìn àgbà ló lọ́gbọ́n àwọn náà mòye wọ́n sì lọ́rọ̀ níkù nínú ẹbí gbogbo àwọn náà ń tilé mu àwọn náà ń tilé mu ilé ayé dùn Èdùmàrè fún wa ní mọ̀nì kárówó ló gbà kátàgbà wọn ṣe how true and very untold when I walking on the streets of gold. Ó ti lọ ọmọdé ló lórin. àwọn àgbà ló ní tẹ̀. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. orúkọ mi ni Múdàsíláṣà láti ìlú Òkè o. láti ìlú Òkè o ọgbọ́n kí ló kọ́ ọ. bẹ́ẹ̀ni ó kọ́ wa pé ká máa ronú jinlẹ̀ dáadáa ká tó máa ṣe nǹkan tá a bá ṣe. ká ronú jinlẹ̀ dáadáa ká tó ṣe nǹkan tá a bá ṣe ẹ pàtẹ́wọ́ fún un. Èrè yá o, èrè àgbà o, èrè àgbà olóyìnbó. Ijó yá o, ijó àgbà o, olóyìnbó.
ọmọdé ló lorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Orúkọ mi ni Búsàrí Lọ́yálé láti òkè o. Láti lóòkè o, ọgbọ́n kí ló kọ o, Búsàrí? Ọkọ wa pé ká máa ronú jinlẹ̀ ká tó ṣe nǹkan. Ká ronú jinlẹ̀ ká tó ṣe nǹkan, ẹ pàtẹ́wọ́ fún un. Ọmọdé ló lorin. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Ẹni ní sọ̀rọ̀ láti lókè o. Láti lóòkè o, ó sọ òkè o lálẹ́ yìí. Tó ọgbọ́n kí ló kọ o? Ó máa kó káwọn farabalẹ̀ jẹun tá a máa ṣe. Ta ni ò farabalẹ̀ ń bè tán dòwe yìí? Ọmọ tó kọlà. Ọmọ tó lọ kọlà, ẹ pàtẹ́wọ́ fún un. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Ètò ọmọdé ló lorin àwọn Agbalonitan ló ń lọ lórí ẹ̀rọ agbàgbé abala fa ọgbọ́n yọlá wà yìí. Hello ọmọdé ló lorin. Hello ọmọdé ló lorin. Ọmọdé ló lorin. Agbalonitan. Ọya orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Orúkọ mi ni Redwan láti lókè o. Láti lóòkè o, ọgbọ́n kí ló kọ o, Redwan? Bẹ́ẹ̀ni. Ọgbọ́n ẹ̀kú táwọn máa ṣe ìfẹ́ inú wa. Ká má máa ṣe ìfẹ́ inú wa. Ta ló ṣe ìfẹ́ inú rẹ̀ ń bè tán dòwe yìí? Ọmọ tó kọlà. Ọmọ tó kọlà, ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá o, gbogbo wa la ó dàgbà o. 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 Hello. Ẹ̀yin rédíò yín sílẹ̀ o. Ipò àwọn àgbà o, àmọ̀pẹ́yìn ló ń dàpọ̀ ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́mìí kíkún ẹ̀dìyẹ ló yẹ̀yìn àgbà ló lọ́kọ́. Ọmọdé ló lorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Samuel Anna ní sọ̀rọ̀ láti Ìlúà. Láti ìlú Ìlúà. Bẹ́ẹ̀ni. Ọya o, ọgbọ́n kí ló kọ o? Ó kọ́ wa pé ká máa ní sùúrù. Ta ni ò ní sùúrù ń bè tán dòwe yìí? Ọmọ tó kọlà. Kò ní sùúrù, ọ̀nà ó ní ò fi gbà ní sùúrù o. Nígbà tó ṣe fẹ́ inú rẹ̀. Nígbà tó sì fẹ́ inú rẹ̀, àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Gbogbo wa la ó dàgbà o. Ọmọdé ló lorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Fáìdá ni láti ìlú òkè o. Láti ìlú òkè o. Bẹ́ẹ̀. Tó à ń gbọ́ o. Ọkọ pé ká má máa ṣe tinú mi ní í ṣe. Ká má ṣe tinú mi ní í ṣe. Ta ló ṣe tinú mi ní í ṣe ń bí nǹkan dòwe yìí? Ọmọkùnrin tó kọlà. Ọmọkùnrin tó kọlà, ẹ pàtẹ́wọ́ fún o. Ìjọ àgbà o, olóyin mọ́mọ́, a ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó. Lójú òpó ayélujára Michael Òjó wọ́n ń kí wa o. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Ọmọdé ló lorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Bẹ́ẹ̀ láti ìlú Ayítẹ́. Láti ìlú Ayítẹ́. Ọya ọgbọ́n kí ló kọ o? Sọ́líà. Ó kọ́ wa pé ká máa ní sùúrù. Ká máa ní sùúrù. Ta ni ò ní sùúrù ń bí nǹkan dòwe yìí? Ọmọ tó kọlà.
ọmọ tó kọlà kò ní sùúrù ẹ pàtẹ́wọ́ fún o. gbogbo wa la ó dàgbà o. ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. ká tó rò ó lọ ká tó yí èrè ìbọn. ká dàgbà àdàgbà má dàgbà ìyá o. àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo. wọ́n sì mọ kòkò bàbá ìṣàsùn bàbá wà lókè pẹ̀lú àlàáfíà o. pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. how good and how blessed it will be. ọ̀yá olóṣèlú. ọmọdé lólórin. hello ọmọdé lólórin. orúkọ rẹ ìlú ló ti ń pè wá yìí. Báwo ni láti lérò? láti bo. Ìlérò. láti ìlú ìlérò. ọ̀yà o ọgbọ́n kí ló kọ. ẹ má wá ṣàgídí. ká má máa ṣàgídí ta ló ṣàgídí bí nǹkan dòwe yìí. ọmọ tó kọlà. ọmọ tó kọlà ṣàgídí kò fọ̀rọ̀ lọ àwọn òbí rẹ̀ tó fi lọ kọ ìlà ẹ pàtẹ́wọ́ fún o. ẹ pàtẹ́wọ́ fún un. ilé ayé dùn ìdùnmọ̀rẹ́ fún wa ní mọ̀nà kárówó ló gbà kátàgbà wọn sí. how true and very untold. you and I walking on the streets of gold. Oja, give us the faith. Hello. hello ọmọdé lólórin. Agbalonitan. orúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o. àti ìlú àdáwáyé Mohammed. ìlú bo. ìlú àdáwáyé. ìlú adó-àwáyé Zainab láti ìlú adó-àwáyé tó ọgbọ́n kí ló kọ ìtàndòwe wa tòní. ká máa fi ọ̀rọ̀ lẹ́yìn. ká máa fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn ká fọ̀rọ̀ lọ àwọn èèyàn ẹ pàtẹ́wọ́ fọmọ yìí o. ìjó yá o ìjó àgbà o ìjó àgbà o olóyin mọ́mọ́ àwọn dàgbà o àwọn dàgbà wà láwọn dàgbà o. hello ọmọdé lólórin. hello. ọmọdé lólórin. hello. hello ọmọdé lólórin. hello. hello. ọmọdé lólórin. hello. 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 ọmọdé lólórin. àgbàlagbà ló ń tàn. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. ọmọ kékeré. ọmọdé lólórin. hello ọmọdé lólórin. Agbalonitan. àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. ọmọ kékeré. ń gbọ́ ẹ̀yin ọmọ. sọmọ kékeré ni àbágbàlagbà. ọmọ kékeré ọ̀yà orúkọ rẹ̀ ìlú òòlù ti ń pè wá. orúkọ mi ni Odúgbé Marvelous ní tààtì lókè o. Marvelous ọ̀yà ọgbọ́n kí ló kọ o. ó kọ́ wa ń pé ká máa béèrè tẹ́lẹ̀ àwọn òbí wa ká tó máa ṣe é. ká béèrè nǹkan lọ́wọ́ àwọn òbí wa kó tó di pé a ó ṣe é ẹ pàtẹ́wọ́ fún o. how good and how blessed it will be for you and I to see our state of unity. Oja, grant us the grace. ọmọdé lólórin. àwọn Agbalonitan. orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o. Táíwò Ṣeun láti ìlú Ìlérò. láti ìlú ìlérò. ọ̀yà o ọgbọ́n kí ló kọ ọ Ṣeun. ó kọ́ wa pé ká má máa ṣe ìfẹ́ inú wa. ká má máa ṣe ìfẹ́ inú wa. ta ló ṣe ìfẹ́ inú rẹ̀ níbi ìtàndòwe yìí. ọmọkùnrin tó lọ kọlà. ọmọkùnrin tó kọlà ẹ pàtẹ́wọ́ fún un.
ṣùgbọ́n ká máa rántí ká lè lẹ́mí kíkún ẹ̀dìyẹ ló yẹ̀yìn àgbà ló lọ́gbọ́n àwọn náà mòye wọ́n sì lọ́rọ̀ níkù nínú ẹbí gbogbo àwọn náà ń dìlé mu àwọn náà ń dìlé mu ilé ayé dùn Èdùmàrè fún wa ní mọ̀nà kárówó ló gbà kátàgbà wọn sí. Hello, Ọmọdé Lolorin. Àwọn Agbalonitan. Orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o? Orúkọ mi ni Oníṣẹ́ láti Ìṣà. Láti àdúgbò Ìṣà yín ìlú òkè o. Ó yá, ọgbọ́n kí ló kọ́ ọ? Wọ́n pẹ́ ká máa ronú nǹkan tá a ṣe ká sì máa fi lo àwọn àgbàlagbà ká tó ṣe. Ká ronú nǹkan tá a ṣe ká sì fi lo àwọn àgbà ká tó ṣe é pàtẹ́wọ́ fún ọ. Gbogbo wa la ó dàgbà láṣẹ Ìdùmarè. Ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní o bọ́mọ kékeré lọ́nà o fọ̀rọ̀ lọ. Bírú wọn ò bá gbọ́n léwe kò ní í gbọ́n lágbà. Ìyẹn ni wípé dànìdànì kì í bá ní lágbàlagbà àti kékeré ní ti bá wọn lọ. Ìjọ àgbà o, ìjọ àgbà o, olóyin mọ́mọ́, àwọn dàgbà o. Ìtọ́dòwe tòní tá a pè ní ìlà tó wù mí ni wọ́n kọ kòtòǹbòjú ní kọ́yìn rẹ̀. Ọ̀rọ̀ yìí ó mà kàn án ìwọ olùgbọ́ mi tó ń gbọ́ mi lórí ètò tòní. Ẹlòmíì kì í ronú lẹ́ẹ̀mejì kó tó hùwà. Ìyàwó ilé mi kì í ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe ìgbésẹ̀. Bẹ́ẹ̀ ni baálé ilé mi kì í ronú lẹ́ẹ̀mejì kó tó hùwà. Ọ̀gá lọ́fíìsì kì í ronú lẹ́ẹ̀mejì kó tó ṣohunkóhun tó bá fẹ́ ṣe. Ọmọọṣẹ́ mi kì í ronú lẹ́ẹ̀mejì kó tó hùwà. Irú wọn kì í sì gba ìmọ̀ràn. Ṣé gbàgbé wípé irú wọn dàbí ajá tí ó bá sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ. Fi ọ̀rọ̀ lọ àgbà kó o lọ́gbọ́n níkùn bí àwọn àgbà. Gbogbo wa la ó dàgbà o. Ṣùgbọ́n kì í tún ṣe gbogbo àgbà lálẹ́ fi ọ̀rọ̀ lọ. Àbí ọmọ kékeré tó bá kéré tó jẹ́ wípé irú wọn tí ò tí ì lọ́gbọ́n nínú tàbí tí irú wọn bá dàgbà báwo lẹ ti fẹ́ kí irú wọn ó rí. Ṣùgbọ́n àwọn àgbà kan ń bẹ tó jẹ́ pé wọ́n ní ìfarabalẹ̀, wọ́n lọ́gbọ́n lórí, wọ́n ní òye, ìrírí ń bẹ. Irú wọn ó lè fọ̀rọ̀ lọ̀ wọ́n. Ládùúgbò yín irú wọn ń bẹ o. Ní àyíká yín irú wọn ń bẹ. Ìyàwó ilé má ṣe ìgbésẹ̀ ní ìwà ń wára nígbà tí inú ń bí ọ lọ́wọ́ tàbí nígbà tí ọkàn rẹ̀ pòrúurù. Tó o bá ṣe é ó ṣeé ṣe kó jájú ọ lójú. Ó ṣeé ṣe kó o kábàámọ̀. Ó wá lè ṣeé ṣe kó jẹ́ pé àbámọ̀ ayérayé tí ò ní ní àtúnṣe mọ́. Ronú sí o, ronú sí. Ọmọọṣẹ́ lọ́fíìsì yìí ó wá gbàmọ̀ràn kó o farabalẹ̀ kó o má bàa dẹni ànù. Nítorí wípé ẹni tí kò fi ọ̀rọ̀ lọ àwọn àgbà tàbí tí wọ́n gbà nímọ̀ràn tí ó ń ṣe tinú mi ni wọ́n ṣe bí ọmọkùnrin tó lọ kọlà kòtòǹbòjú. Àfàìmọ̀ kó má jẹ́ pé ìlà kòtòǹbòjú ni ó padà kẹ́yìn irú ẹni tí bá ń ta pákàkàkà yí pé èmi ni mo gbọ́ tán, èmi ni mo mọ̀ tán, ẹ̀tọ́ mi rèé, nǹkan tó tọ́ sí mi rèé. Ó léwu. Nírì jù báyìí lọ lórí ètò Ọmọdé Lolorin àwọn Agbalonitan fún talẹ́ òní. Ó jọ bí eré ni kì í ṣeré o. Ó jọ bí àwàdà bẹ́ẹ̀ ni kì í ṣe bí àwàdà o. Ronú ṣe àwọn ọmọdé wọ̀nyí ni wọ́n mú ìtàndòwe tòní wá o tí wọ́n pe àkọlé rẹ̀ ní kí lẹ pè é o. Ìlà tó wù mí ni wọ́n kọ, kòtòǹbòjú ni lẹ́yìn rẹ̀. Kí lẹ pè é o. Ìlà tó wù mí ni wọ́n kọ, kòtòǹbòjú ni lẹ́yìn rẹ̀. Ọ̀yá orúkọ yín lẹ́yìn kọ̀ọ̀kan ká mọ̀ dágbére ká mọ̀ rèlé. Orúkọ tèmi ni Jálíkẹ̀ṣin Mọ̀fúsọ̀, ó dàbọ̀. Orúkọ tèmi ni Adélékè Anna, ó dàbọ̀. Orúkọ tèmi ni Ismail Mustapha Olùgbà. Orúkọ mi ni Yọlá Ìmànù, ó dàbọ̀. Orúkọ mi ni Ọlá Ìfẹ́sọ̀ Sọ́fìnà. Orúkọ mi ni Akẹ́lá Tóyin, ó dàbọ̀. Orúkọ mi ni Akẹ́lá Yẹmí, ó dìgbà.
orúkọ tèmi ni Adémọ́lá Susan ó dàbọ̀. orúkọ mi ni Ajíbádé Deborah ó dàbọ̀. orúkọ mi ni Ọ̀jọ̀lábí Gladys ó dàbọ̀. orúkọ mi ni Àjàgbé Emmanuel ó dàbọ̀. orúkọ mi ni Awolọlá Lídíà Òdìgbà. orúkọ mi ni Olúwadámiláre Mẹ́sàn ó dàbọ̀. orúkọ tèmi ni Adégòkè báyìí tó dìgbà. mo fi àsìkò yìí dágbére fún lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìgbà ó dìgbà orúkọ mi ni Sàlàdé Elias. tó lórí ètò tòní. fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 081 20 77 79 56 abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi mo ń dágbére lórí ètò ọmọdé lórin àwọn àgbà lónìtàn fún títí ìrọ̀lẹ́ òní wípé ẹni ó gbọ́ fáwọn ọmọfá ẹni ó sì mọ ifá àwọn ọmọfà bẹ́ẹ̀ ifá tà lọ́fà ẹ̀fà ilé ẹ̀fà oko tẹ̀rúkọ́ níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ ó dìgbà. ibi orí mi ó ti sunwọ̀n jù yìí lọ ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀.